ṣé mo dúpẹ́ púpọ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ náà ẹ̀ ń gbọ́ yìí o àwọn kókó tí bá àgbìmọ̀ Ìjẹ̀bú-Land àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa sọ̀rọ̀ tán. If you just join me, I have 4 kingdoms here today. And please, if you are going to be noisy, log out of the program. I beg of you. Now, without further ado, permit me to bring in our father, Prince Papa Ayo-Ladigbolu, a retired Archbishop, and holding a very important role. That important role, Papa ṣàlàyé fún wa Yoruba Unity Forum. He is the chairman. Papa, over to you. A very warm welcome. You also have 20 minutes to educate us. Ẹ ṣé púpọ̀ sir. Thank you. Are you on mute? Let's see. I hope I've still got him there. Let's have a look. Papa, ẹ bá mi wò bóyá ó ti unmute wọn o. Let me have a look. Let me go to you and see if I can try and unmute you again. No, I don't want to mute you. You are already on mute. Látọ̀dọ̀ yín ni kẹ́ ti bá wa ṣe. A ti ń gbọ́ wí báyìí ní rere. Àdúpẹ́ o. Mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ láti kí bàbá wa láyélúwà, bàbá wa ọba dáadáa tí wọ́n jẹ́ àwòkọ́ṣe àti àpẹẹrẹ, bàbá wa Ọ̀ràngún Òkèlá. Bàbá ń wá àpẹẹrẹ ọba tọ́ba òde òní mu, tọ́ba lérí ohun gbogbo lọ́nà tó wúlò fún gbogbo ayé. Òkèlá ni ká lọ o. Tá a bá tún kúrò ńbẹ̀ ká lọ Ifẹ̀. Ìjùmọ̀ rẹ̀ ń sọ lẹ́nu yìí ẹnu mi gbà o. Mo ní tá a bá ń wá ọba tó ba lórí gbogbo àwọn ọba. Tá a bá lọ sí Òkèlá, ká lọ Ifẹ̀, ká lọ Ìjẹ̀bú Òde. Ẹ̀ẹ́nì ni mo ṣe fi Ọ̀yọ́ sí. Wọ́n fẹ́ kọ̀yọ́ sí torí mo ní ìdí. Bó bá yá tó bá ń sọ̀rọ̀ mi lọ, ẹ̀ẹ́nì. Torí náà mo kí bàbá wa Ọ̀ràngún Òkèlá ẹ kú iṣẹ́ torí bọ́ bá ṣe yẹ kọ́ bá ó máa ṣe lẹ̀ ń ṣe. Bọ́ ṣe yẹ kán máa jẹ ọba òde òní tọ́ba ó fi wùyàn jẹ lẹ̀ ń jẹ́ ẹ ṣe pẹ́ ẹ ṣe jìnnà. Gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá òjò àwọn ó pè yín, wọ́n ó túbọ̀ máa kọ́ yín máa ṣe sí i. Ẹ kú iṣẹ́ o, kò ní rẹ̀ yín o. I really am very proud of your patronage and for your use of the position of a king, because you are a king in every right. But you are a king who has come to serve the people. You are a servant ruler, and that is the design of God. Bàbá Fáṣí Yusuf, ọ̀jọ̀gbọ́n, agbẹjọ́rò, amòfin, òkè ńlá, àti ìyá dáadáa Erelú ẹ̀kú iṣẹ́ o. Ẹ kú kó lè dára tí gbogbo wa jọ ń ṣe. Ẹ kú ọ̀rọ̀ ìlú, ẹ kú ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ti ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá, ilẹ̀ Oòduà. Àwọn alálẹ̀ ilẹ̀ wa ó pè yín, apá ò ní kún yín, ẹ túbọ̀ máa ṣe sí i. I am happy to be part of this conversation. Considering that the Yoruba Unity Forum, of which I am currently the chairman, and an association that was founded by
Yeye Odua, Mama Isaidi Awolowo, to help promote unity, understanding among all people of Yoruba extraction throughout the world. And we are still in that business, regardless of the difficulties that we continue to encounter as we seek to bring together the Yoruba people. It's Ọba ló láyé, ọba ló nílẹ̀, ọba lọ́lọ́run kó ayé fún. Àwọn bàbá wa nígbà ìbẹ̀rẹ̀ nígbà ìwáṣẹ̀ torí ẹ sọ pé àká sọ̀rọ̀ díẹ̀ lórí àwọn ọba ìgbà ìwáṣẹ̀. They ruled as absolute rulers. Ṣùgbọ́n ìgbà ògbà bẹ́ẹ̀ mọ́ o. Ẹni bá fẹ́ mọ bó ṣe yẹ kó bá ó ṣe, mo sọ fún yín ẹ lọ Ìjẹ̀bú Òde. Lórí àwa wọ̀nyí náà a ti dáyé nígbà tí ọba Adétọ̀nà, bàbá wa Àwùjalẹ̀, Ọ̀gbágbá Agbọ́tẹ̀wọlẹ̀ tí wọ́n jọba, àmọ́ tójú wọn rí, àmọ́ tí wọ́n sọ ilẹ̀ Ìjẹ̀bú dà lónìí. A sì mọ àrà tí kábíyèsí ọba Ọ̀ràngún Òkèlá tí wọ́n ń dá lọ́wọ́lọ́wọ́ tí gbogbo ayé ń rí, tí gbogbo ayé ń wò, tí gbogbo ayé ń tẹ̀sí àwòkọ́ṣe. Bí ọba kan bá yẹ dìde tó sọ pé 5,000 ọ̀dọ́ òun ó tún ayé wọn ṣe, irú nǹkan bẹ́ẹ̀ ni Ọọ̀ni Ògúnwùsì ń ṣe lọ́wọ́ nílẹ̀ Ifẹ̀ lóde Ifẹ̀ o, tó sì yẹ káwọn ọba ó máa dáyé ṣe nìyẹn. Torí Pòfẹ́sọ̀ Fálọlá ọmọ wa ni ó sọ pé iṣẹ́ ọba lóde òní pé iṣẹ́ ìtáyé ṣe oníṣẹ́ ọba. Ẹgbẹ́ ṣe ti fẹ́ Yorùbá tẹ́tẹ́ Òyìnbó tẹ́tẹ́ ti pe ìtáyé ṣe ó kù sọ́wọ́ ẹ̀yìn tẹ́ gbélé. But if the king's responsibility and duty is títún ayé ṣe, ẹ jẹ́ ká bira wa ọ̀nà wo ni àwọn ọba wa lè gbà tí atáyé ṣe. Ìdí àpẹẹrẹ ń bẹ tá a lè fi hàn aráyé. Àpẹẹrẹ ń bẹ lókè ìlà o. Àpẹẹrẹ ń bẹ lókè Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àpẹẹrẹ ń bẹ níjẹ̀bú Òde. Wọ́n bẹ ń lù mí sí o. Ṣùgbọ́n àwọn èèyàn táwa kojú rí táwa sì mọ̀ ẹnu àwa sì já láti yan. Ìgbé náà bí ayé ò bá dára sí good governance torí good governance tó ṣe yé èmi omi tí a ṣe yé káyé ìṣe ohun fún gbogbo èèyàn. Ìjọba tí ó máa yé bẹ fún gbogbo èèyàn tí ò ní sí ìdá, tí ò ní sí kọ̀lọ̀kọ́lọ́, tí ò ní sí pé àwọn kan tí ọmọ rí ìdá kan bọ òmíì nínú, tí ò ní sí ìrẹ́jẹ. Wake up now and be stopping. That is what good governance is all about. Our kings, our monarchs are supposed to be the embodiment. She will not answer. Never. She can never answer you. So as far as I'm concerned, good governance for Yoruba land, for Nigeria, is the responsibility of kings. The politicians will only do their best to line their pockets. And I'm talking about the majority of them. They will only do their best to make sure that they take care of their own personal needs and that of their immediate family. For the kings and the fathers of and they have accepted the responsibility of their people to look after their interests. Indeed, I was seeing a document which was talking about the king's
of the past in Yoruba land. And he was talking of that king always taking noble steps, always speaking noble words, always showing courage and determination, leading his people in their wars. When he's in their wars against hunger, their wars against poverty, their wars against their known and unknown enemies. But how much and how many of our kings are doing that? We should ask ourselves. Because the politicians are definitely not doing that. They are not working the work of the people. They are not talking to the people. In most cases, doing the same thing just to Prophet Joseph, please, if you happen to be the noisy person, please log out. So, Please continue. I'm happy that we are having this conversation, and I believe that sooner than later, and more of our team will rise up to their responsibility, because àwọn lọ́lọ́run kó ayé lé lọ́wọ́. Àwọn Gẹ̀ẹ́sì wọ́n ṣe ràbàràbà wá káwa mọ́lé ni wọ́n da ayé rú mọ́ wa lọ́wọ́ tí wọ́n gba agbára kúrò lọ́wọ́ àwọn ọba lórí ohun gbogbo. Ṣùgbọ́n mo mọ̀ pé ọjọ́ ń bọ̀ ìgbà náà ó padà dé tí agbára ó padà sọ́dọ̀ àwọn ọba tọ́lọ́run kó ayé lé lọ́wọ́ tí wọ́n ó sì lo ipò wọn láti tún ayé ṣe, láti tún ìlú ṣe, láti tún orí àwọn ènìyàn wa ṣe kí àlàáfíà, ìrọ̀rùn, ìrọ̀ra, ìtura, ìdùnnú, ayọ̀ tí ó kù padà sí orílẹ̀-èdè Yorùbá, tí ayé gbẹdẹmukẹ wa tí ó tún padà sọ́dọ̀ gbogbo wa. Bí wọ́n sọ pé láyé Abíọ́dún, arójíjáyé, ó yẹ káyé Abíọ́dún ó lè tún padà. Ọba l'Abíọ́dún o, kì í ṣe gómìnà. Ọba l'Abíọ́dún, kì í ṣe president. Tí wọ́n bá bẹ̀ rójíjáyé nígbà tí àwọn Abíọ́dún ń jọba, wọn ò rí bí wọn ò tún lè rójíjáyé ní ìsìn tí àwọn ọba gbogbo tí wọ́n wà lórí bí àwọn èèyàn wa ní òkè ìlà ṣe gbádùn, tí àwọn ọmọ ọlọ́mọ tá a mọ̀ rí tí wọ́n ṣe sọ wọ́n di ẹni tí ó nípò láwùjọ. Èmi ò rí ìdí tá a lè padà sí ààyè ibi tí ọba ẹyọ kan sọ ẹgbẹ̀rún ọ̀nà márùn-ún ọ̀dọ́ òun ó tàyé wọn ṣe tó dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tá à ń rí. Tó ṣe é ṣe ni o. A sì bẹ lọ́nkọrin àwọn ọba wa lọ́kùn ó lè ṣe. Kí Nàìjíríà ó yí òfin rẹ̀ padà. Kí àwọn ọba tí wọ́n fún wọn nífẹ̀ẹ́ ṣe gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa tó lù tò, gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa máyé rọgbọ, gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa pẹ̀tù síjà, gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa ṣe gbogbo tí ó lè mú ìdẹ̀rùn àti rárá bá àwọn èèyàn wọn. Báwo ló sì kọ́ ọba lọ́rùn lẹ̀? Báwo ló sì àtàwọn ọ̀jẹ̀lú tí wọ́n fi àwọn ọba lọ́rùn lẹ̀ o? Wọ́n ojú wọn rójú jayé, wọ́n ojú wọn rójú lóògbà, wọ́n rójú jẹ́ wọn gẹ́gẹ́ bí ọba. Ó tán lẹ́nu ó kún fún orí ọ̀rọ̀ tẹ dálẹ̀ yìí, ọ̀rọ̀ tó jinlẹ̀ pọ̀ ni. Lẹ́ẹ̀kan sí Erelú o ṣé o, síwájú àti síwájú ọmọ àmà ṣe o, ò ní tẹ́, ò ní dìdàkudà. Àṣẹ sà, àṣẹ. Tó ẹ ṣé púpọ̀ dádì wa ọmọọba, ẹ ṣé sà, ẹ kú ohùn. If you've just joined me, I'm going to put a special appeal again. Please, if you are in the studio Zoom area, please log out if you happen to need your family to give you attention or you want to do the otherwise. It will be very helpful if you log out. I've tried to mute a number of you, but I don't like what's being disturbed. It's a very important gathering. On that note, Papa, I thank you very much. So far, what I'm hearing seems to be the following. Of course, there's no way monarchy
of yesterday can be the same today. Of course, our monarchs do have a role to play. At this point in time, they have to be guided and they have to have due regard for the 1999 Constitution of Nigeria. They cannot behave as the past, and we've had examples. Kókó ń tà ń gbọ́ ni wípé ọba àná o, ọba ìgbà wáṣẹ̀, mo rò pé ó dàbí pé ó ti bá wáṣẹ̀ lọ. Ọba òde òní, òfin tó so wọ́n lápá tó so wọ́n lẹ́sẹ̀ ń bẹ. Inú òfin tó wá so wọ́n lápá tó so wọ́n lẹ́sẹ̀ kódà kò dàbí ẹni pé ipa tó yẹ kán kó ó wà nínú ètò tí wọ́n gbé kalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà ẹ jẹ́ ká tẹ̀síwájú ká dúpẹ́ lọ́wọ́ àwọn amòfin wa Olúkáyọ̀dé Òkèlá tán ti wà níjókòó nígbà tí ìpàdé yìí ti bẹ̀rẹ̀. It's wonderful to have you join me today, Lawyer Olúkáyọ̀dé Òkèlá. Thank you for all you do in United Kingdom for many, many people. And I can give testimony to that. May your business continue to prosper. Lawyer Olúkáyọ̀dé Òkèlá is a partner in a legal firm positioned where the minorities live. Ibi táwọn aláwọ̀ dúdú wà ni wọ́n wà, wọ́n sá lọ síbi táwọn aláwọ̀ funfun wà. So tá a bá ti fẹ́ kó ṣòro ọ̀tá wa lọ bá wọn ẹnu ọ̀nà bus stop náà wà. Ẹ ṣé. It's over to you. Please share your thoughts with us on the topic of today. Thank you. Ẹ ṣé gan, yes, Elérú ẹ ṣé gan. Mo fẹ́ dúpẹ́ gidigidi fún bàbá wa aláyélúwà ọba Adédọ̀kun Abọ́lárin ẹ̀gbọ́n tó dẹ̀ jẹ́ senior mi tí mo mọ̀ dáadáa nígbà kan tá a ti jọ ń practice ní Àbújá àti Ìkẹjà. Kábíyèsí gbogbo nǹkan tẹ̀ ń ṣe nílẹ̀ Yorùbá à ń rí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún gbogbo ipò yín nílẹ̀ Yorùbá. Olúwa dẹ̀ máa wà pẹ̀lú yín. Ọlọ́run náà tó ti gbé yín sípò àwọn bàbá wa, Ọlọ́run á máa promote yín, á dẹ̀ rí gbogbo iṣẹ́ gidigidi tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni even àwọn ọ̀rẹ́ yín Prince Adérẹ̀mí gbogbo nǹkan tẹ̀ ń ṣe à ń rí gbogbo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bishop Ayọ̀ Ládìgbòlú, Archbishop. Bàbá gbogbo nǹkan tẹ̀ ń ṣe nílẹ̀ Yorùbá à ń rí. Ẹ̀yin bọ́ tá bá ń wò òkè, tá bá ń rí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Mo rántí pé ìgbà kan tí mo ti rí for many years through àwọn Reverend Adébíyì, àwọn bàbá Adésànyà. Ẹ ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe nílẹ̀ Yorùbá bàbá. Ọlọ́run á dẹ̀ máa bùkún fún yín o. A dúpẹ́ gidigidi. Bẹ́ẹ̀ ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi Dr. Fásitì Yusuf Bágbìmọ̀, ẹ̀gbọ́n mi pàtàkì nílẹ̀ Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú land, Bob Bágbìmọ̀ ti Ìjẹ̀bú land. Tí n bá dé Ìjẹ̀bú Òde, màá pẹ́ ẹ̀gbọ́n mi pé ẹ̀gbọ́n mi mo ti dé o. Mo dúpẹ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní Ìjẹ̀bú, gbogbo ẹ̀ là ń rí. Ní tojúde ọba ni o, ní ti pé ẹ̀ ń fún kábíyèsí àti gbogbo àwọn ará Ìjẹ̀bú ní ọgbọ́n ní òye. Ọlọ́run náà dẹ̀ máa bùkún fún yín. Màmá wa Erelú, a máa dúpẹ́ gidi fún gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí àti gbogbo àwọn tó wà. Àwọn bàbá wa tó ti sọ̀rọ̀, wọ́n ti sọ̀rọ̀ gidigidi, ṣùgbọ́n màá fẹ́ mention àwọn things. Because a bá ń sọ gbogbo nǹkan tí à ń ṣe náà, problems, monarchies náà ní, ó dà pé à emphasize on, màá mention ẹ̀. Ṣùgbọ́n tá a bá wò ó pé nílẹ̀ Yorùbá, kí before colonization, àwọn ọba wa, a gbé wọn sókè gidigidi. Wọ́n dàbí Ọlọ́run. Ọlọ́run la fi Elédùmarè ṣe igbákejì òrìṣà là ń pè wọ́n. They have a lot of influence. Àwọn ni wọ́n represent Elédùmarè nílẹ̀ Yorùbá. Wọ́n á mọ̀ pé gbogbo war tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, Yorùbá wars caused a lot of divisions within the Yoruba land. And that affected
the Yoruba unity. Foundation problem tí Yorùbá kọ́kọ́ ní nìyẹn. Yes, àwọn colonialists náà dé. Wọ́n rí gbogbo àwọn colonialists dé. Wọ́n bẹ̀ sí wọ́n rí pé àwọn bàbá wa, àwọn ọba wa, wọ́n rí àwọn nǹkan kan tí wọ́n rí. Àwọn náà exploit wọn. Although wọ́n bẹ̀ sí fún wọn ní àwọn nǹkan díẹ̀ because a bá wo àwọn constitutions tó ti ṣẹlẹ̀ rí. Wọ́n fún wọn láwọn ipò kan láti Clifford dé gbogbo ẹ̀, wọ́n fún wọn dé títí di nǹkan nígbà tí àwọn bàbá wa tí wọ́n fẹ́ lọ nígbà tí à ń sọ̀rọ̀ independence. Àwọn ọba wa wọ́n mú àwọn ọba wa díẹ̀ náà láti máa lọ pé kí wọ́n lọ bá wọn máa discuss issue of national independence. So a rí pé àwọn ọba wa wọ́n jẹ́ èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá and bẹ́ẹ̀ ni àwọn ọba káàkiri náà wọ́n jẹ́ pàtàkì. So the problem of Yoruba unity, the problem of Yoruba today, ìgbà war that is jà bí bàbá wa Bọ́lá rí for 100 years. Problem yẹn wà ń bẹ̀ tipẹ́tipẹ́. Àwọn colonialists náà dé, wọ́n exploit the problems yẹn náà. But wọ́n ṣe kíní kan, wọ́n bẹ̀ sí fún àwọn ọba wa ní nǹkan díẹ̀díẹ̀. A rí pé àwọn ọba wa yìí náà wọ́n fún wọn láwọn positions díẹ̀díẹ̀. Wọ́n wà ní Western, wọ́n wà ní House of Chiefs, wọ́n wà ní even Ọba of Lagos. Ó jẹ́ Senate, ó ní gbogbo, so wọ́n fún wọn láwọn nǹkan díẹ̀díẹ̀ but wọ́n lè out because wọ́n lò wọ́n jẹ́ àwọn ọba tẹ́ pé wọ́n bá gidigidi because you need that institution to be able to connect with the people and everybody recognize that. Now, after colonialists lọ, àwọn àtúnṣe náà between 1960 and 1966, àwọn ọba wa náà, àwọn politicians wa recognize àwọn ọba wa. But àwọn politicians wa náà ń lo àwọn ọba wa náà láti fi gbára wọn náà lọ́nà púpọ̀ ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ tá a máa sọ lénìí. And so therefore, gbogbo àwọn issues bẹ́ẹ̀ yẹn wà. Then àwọn ọba náà wá jẹ́ kí àwọn because àti democracy ti dé, tí gbogbo ẹ̀ ti dé, gbogbo àwọn ìṣe àbáwálé, gbogbo àwọn bí ọba ṣe ń jẹ, wọ́n bẹ̀ sí introduce it. Of course, they need to do that. But àwọn had to lose a lot of semblance, had to lose a lot of orderliness because àwọn declarations ti di problems. Àwọn chiefs declarations oríṣiríṣi. Èmi yìí nígbà kan ní 1995, a lọ sí nípa ọ̀rọ̀ tí ọba Odògbólú, ọba mẹ́ta, gbogbo wàhálà ti ṣẹlẹ̀ lóríṣiríṣi. So àwọn ọba bẹ̀ sí lose those bases. But àwọn ọba wa, they are still very critical. And about what problems, Danny? Political system, political interference. Ìgbà míì wà àwọn èèyàn wa because ipò ọba jẹ́ nǹkan pàtàkì. Ṣùgbọ́n àwọn èèyàn wa ń bí pé nígbà míì wà problems á ní pé àwọn èèyàn kan believe pé ipò ọba ti di ó wà autocratic in those days. Kò accommodate democracy. So we have that àwọn èèyàn kan ní perception. Àwọn kan dẹ̀ tún ní perception pé look, tradition tí à ń ṣe yìí kò lè jẹ́ effective tool fún modernization pé à ń ṣe orò à ń ṣe gbogbo ẹ̀ so àwa gan wa manage gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn because a ní láti balance tradition àti modernization bí kábíyèsí ṣe sọ nígbà tí wọ́n sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n mi náà dẹ̀ sọ̀rọ̀ then a tún ní problem kan Erelu máa mo kí ni o ṣùgbọ́n àwọn obìnrin gan ń believe pé institution monarchy ó wà male dominated kò dẹ̀ ó wà inconsistent with gender inequalities. Àwọn obìnrin wa wọ́n yẹn wọ́n ayé tá a wà yìí ọkùnrin ló jẹ ọba ọkùnrin ló ń jẹ ọba so a ní problem yẹn and tẹ́ bá wo reforms káàkiri à ń rí ọba ní ìlú òyìnbó tóbìnrin ń jẹ. So gbogbo yẹn náà jẹ́ big problem tí àwọn acceptability àwọn èèyàn wa pé báwo náà ṣe ń rí gbogbo kinní yẹn then àwọn kan tó believe pé ọ̀rọ̀ ọlọ́ba dé yìí ó ń fa tribalism ó ń fa self-interest láàrin àwọn Yorùbá Ìjẹ̀bú ń rí Ẹ̀gbá rí ṣẹ̀mọ̀ ó ń fa gbogbo ẹ̀ self-interest
pé kò promote Yorùbá unity because ọba olúkálùkù ní self-interest àwọn olúkálùkù àwọn èèyàn wa náà ní self-interest. Then one other problem tatu ni tozu for leadership. Mo mọ̀ pé àwọn bàbá wa ládìgbò lórí gbogbo tọ́sù láyé ìgbà yẹn nígbà tí àwọn bàbá wa náà àfẹ́ sọ̀rọ̀ dé gbogbogbò. So ó ń cause problem then involvement àwọn kábíyèsí wa náà ní partisan politics. Bí àwọn ẹ̀gbọ́n mi ṣe sọ pé ṣe ló jẹ́ kí ọba wa àwọn ẹ̀gbọ́n mi fásì wọ́n ti sọ fún wa ẹ̀gbọ́n mi sà wọ́n ti sọ pé ó jẹ́ káwọn ọba wa kan wà lókè ṣùgbọ́n àwọn ọba wa à lọ náwó à ń get involve ara wa ní politics à ń lọ kákàkiri à ń lọ sọ́dọ̀ gọ́vùnà. Ọ̀rẹ́ mi kan sọ fún mi níjọ́ kan pé ṣe lòun rí ọba kan for 4-5 hours tó wà ní tó jókòó tó fẹ́ rí gọ́vùnà 4-5 hours. Òun àwọn politics àwọn pé gọ́vùnà dẹ̀ fi ọba sílẹ̀ 5 hours. Respect yẹn ò lè débẹ̀ náà. Then gbogbo banishment appendages àwọn involvement ọba wa but tabawo àwọn ọba wa wọn ò ní rules tí a fún ipò rárá even ní Ghana bí àwọn ẹ̀gbọ́n mi ṣe sọ pé 1999 a ní pé 5% but role wo la gbé fún àwọn ọba wa constitutional rules wo la fún wọn even ní Ghana ní the current Ghana constitution says the institution of chieftaincy together with the traditional councils as established by customary law and is hereby guaranteed. But ní 1999 constitution, even 1999 constitution was 5%. But kí ni role ta gbé fún wọn? Àwọn ọba wa grassroots, àwọn ibẹ̀ la ti rí pé gbogbo àwọn politicians kan tó ṣe ọkàn wọ́n wá. They play a role in the community. One other issue is finance. A gbọ́dọ̀ àwọn kábíyèsí a gbọ́dọ̀ ní bí a ṣe máa wo bí self-finance. Láti ìgbà tí ẹ wo àwọn ní UK, wọ́n ní what they call the palace funding. Mo expect àwọn onírù àwọn yẹn àwọn ọba kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ ṣùgbọ́n mi ìfẹ́ sọ̀rọ̀ débẹ̀ náà. Wọ́n try láti make what they call an investment arm because àfẹ́ káwọn ọba wa máa jìyà so àfẹ́ káwọn ọba wa máa lé àwọn politicians kákàkiri so we need to begin to think like modern people pé ọba kan bóyá institution yẹn àwọn owó tí àwọn èèyàn ń lò wọ́n bẹ̀ sí máa invest so we now have an investment so àwọn kò ní bí ẹ̀kọ́ ló máa bẹ̀ sí lọ ń bá gómìnà ó lọ máa bá president so àwọn ìlú yẹn gbọ́dọ̀ bẹ̀ sí máa ronú pé for modernization bí nǹkan tí wọ́n ní pé bí nǹkan tí àwọn British people náà ní pé wọ́n ní investment wọ́n ní àwọn palace àwọn wọ́n ní gbogbo sọ abẹ́ àwọn Yorùbá bẹ̀ sí máa ronú gidigidi pé a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọba wa kí ìyà máa jẹ wọ́n so anything that comes into the country to the town a gbọ́dọ̀ máa ṣe máa wo bí investment platform gbogbo àwọn olóyè àwọn ọlọ́túnba àwọn chiefs gbogbo wọn wá pawọ́pọ̀ so I need gbogbo yẹn. Having said that now good governance àwọn ọba wa láti bẹ̀ sí máa promote bí àwọn ẹ̀gbọ́n mi ṣe sọ gbogbo ṣẹ́rí àwọn nǹkan tẹ́mi fẹ́ suggest pé gbogbo customary court tá a ní gbogbo kìíní yẹn jẹ́ pé wọ́n ń gbowó fún àwọn adájọ́ ní agbowó wọn á ṣe gbogbo ẹ̀ bó káwọn because àwọn èèyàn bá rí pé àwọn ọba wa ló ń dispense justice tó dẹ̀ tó ń promote good governance wọ́n bẹ̀ na ní respect fáwọn ọba wa moral integrity ìṣẹ̀lẹ̀ à ń fi owó gbura ọba ń sìn moral integrity àti transparency àti gbogbo disputes tá a bá fẹ́ appoint lọ́balọ́ba dé gbogbo ẹ̀ ń fa wàhálà nílẹ̀ Yorùbá then participation àwọn bí àwọn ẹ̀gbọ́n mi ṣe responsibility kí ni responsibility àwọn ọba wa kí ni account wo làwọn ọba wa ń show àwọn ọba kan wà lẹ́kọ̀ọ́ wọ́n ní oṣìṣẹ́ investment but kí ni transparency wọ́n show níbẹ̀ kí ni responsibility so we need to use the monarch as an effective and efficient tool then láti serve as symbol to the community
láti serve ẹ as ṣé. platform for traditional and communal matters láti advice. Ó jẹ́ kí kan gbà tí mò ń ro kíní pé Oòduà investment táwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n dá sílẹ̀ gbogbo ẹ̀ láti bàjẹ́ láti ṣe gbogbo ẹ̀. Kí ni roles táwọn bàbá wa play láti preserve those things in those days? Ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ ilẹ̀ Yorùbá kò ní láti jì. A ní Oòduà investment, a ní hotel, a ní gbogbo nǹkan, a ní rubber plantation. Kí ló wá ṣẹlẹ̀ sí kí ni role àwọn bá wa fún gbogbo nǹkan bẹ́ẹ̀? So a ní láti wò pé àwọn bá wa they are custodians and protectors of community customs. Kí ló ṣẹlẹ̀ sí gbogbo customs wa gbogbo àwọn ìdálẹ́? À ń lọ sí káàkiri ẹ̀ à ń wọ àwọn pálá àwòǹgbò àfi gbogbo ẹ̀ ń ṣe. Wá ìdá ṣe ètò ẹ wo bí ọ̀dọ̀ wa ní Ìjẹ̀bú Bíríkìsù Òṣùgbó shrine. Ó jẹ́ kí ládùúgbò yẹn ṣe ló jẹ́ kí owó. I'm going to be asking you to conclude. It's quarter to 5. A ní láti wá kúrò káwọn mọ́nàkì wá láti develop community wa. So màá fi gbogbo kíkún yẹn sílẹ̀. Ẹ ṣe gan gidigidi mà. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Tí mo fi ní kẹ́ jọ̀wọ́ kẹ́ sì bá mi dánu dúró ni wípé àwọn tí mo gbà lálejò sí inú agboolé yìí á wù mí káwọn náà lè ráyè sọ̀rọ̀. Àwọn tó bá dẹ̀ ti mọ̀ mí tí n bá ti láago 6 ni máa ṣetán, aago 6 ni máa ṣetán. Kí n tó bẹ̀rẹ̀ sí béèrè ta ni ó fẹ́ sọ̀rọ̀ àbí ta ló ní ìbéèrè. Ẹ dákun, àwọn òfin kan wà fẹ́mi torí lóòṣà lèmi. Òòṣà tèmi kì í ṣépè. Òòṣà tèmi kì í sọ̀rọ̀ òdì síyàn. Òòṣà tèmi ń sìn. Òòṣà tèmi ń sìn àwọn ọba ni torí pé ẹ̀jẹ̀ Ṣàngó lèmi. Nítorí náà ẹ dákun tẹ́ bá máa béèrè ìbéèrè yín àbí tẹ́ bá fẹ́ sọ màá fẹ́ kẹ́ dákun kẹ́ bọ̀wọ̀ fún òòṣà tèmi tó pè yín jókòó. Bàbá ẹ̀yin ni ó ṣe pàtàkì púpọ̀. Máa tó máa béèrè lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè àbí ọ̀rọ̀ láti sọ máa tó pè yín láìpẹ́ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ kémi fúnra mi náà dá sí ọ̀rọ̀ yìí ní ráńpẹ́. Ẹ ṣe rí àwọn ọ̀rọ̀ kan Olódùmarè fún mi lórí ọ̀fẹ́ kan ní 2018. 348 ọbas ni Ọọ̀ni Ìṣà gbà lálejò. Mo dẹ̀ jẹ́ kan náà tó lọ sọ̀rọ̀ níbẹ̀. Èyí tí àwọn kábíyèsí wa Ọ̀ràngún Òkèlà náà sọ tí CBAC ṣe, Olódùmarè jẹ́ kí n wà ńbẹ̀ ńjọ́ náà. Kódà mo béèrè nǹkan kan pé kí ló dé tán pa àwọn ọba wa ní traditional ruler. 70 years old ni mo ti dé UK. Mo dẹ̀ ìṣòṣèlú. Olódùmarè mú mi rìn débi wípé gbogbo àwọn àbùkù tán tà fáwọn ọba kò bẹ́ mi lára mu. Kò sẹ́ni tó lè pe Queen of England ní traditional ruler. Mi ò tíì rí. Ọba ọba ìyẹn lọ bẹ́ẹ̀. Obìnrin ìjọba àbóbìnrin ò jọba. Lọ́wọ́lọ́wọ́ báyìí Alàgbà Òkèlà mú láwọn obìnrin kan tó jẹ́ pé regent ni wọ́n. Ṣẹ́rí mi ò kí ń fi ọ̀rọ̀ kan dọ̀la. Ṣàkátà pààrà ni Ṣàngó ń sítọ́. Gbogbo àwọn tán fi jẹ́ regent wọ́n lọ́kùnrin ò lè bá wọn sùn. Wọ́n ń pariwo pọ́kàn àwọn fẹ́ kọ́kùnrin máa bá wọn sùn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Tá bá ti ń wò pé kíní yìí ò ṣeé ṣe, ká máa wo bí wọ́n ṣe sọ àwọn ìlànà wa kí la ṣe fẹ́ manage ẹ̀ tí ó máa fi fà á tó lè bá òde òní lọ. Èmi Àjíùn rèé o. Àjíùn kan ó ti jọba rí ní Ọ̀yọ́. Èmi Àjíùn rèé o. Èmi rèé. Ọlọ́jà Ẹyẹ ọba ti jẹ rí. Mo tún wá lórí ọ̀fẹ́ láti tún fẹ́ ara pẹ́ ní ìdílé Túwàṣẹ. Àgbọ̀pọ̀bìnrin náà ti jàwùjalè ńbẹ̀. Tá bá tiẹ̀ wá ní kò ṣeé ṣe lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, tá a bá rò bẹ́ẹ̀ tí ò fi ṣeé ṣe, a máa ronú sí pé ṣé ọgbọ́n orí wa la fẹ́ fi ṣe ni àbá fẹ́ bífá. Ṣọ́gbọ́n orí wa la fẹ́ fi ṣe ni àbá fẹ́ bífá. Torí Queen bó ṣe wà ń bẹ̀ yẹn sìn, gbogbo àwọn òfin náà sọ sí lẹ́sẹ̀ kò gbọ́dọ̀ yẹ̀.
láì jẹ́ pé ó nídìí ẹ jẹ́ ká tẹ̀síwájú. A tún wá ń ṣàlàyé pé àwọn ọba wa wọ̀nyí kò yẹ kán máa rìn bákan bákan. Mo ti wà ń jókòó rí lọ́dọ̀ bàbá mi, ikú bàbá yèyé. Wọ́n wá kí ikú bàbá yèyé ni o, bẹ́ẹ̀ ni bàbá ń fún àwọn tó wá kí ní ẹ́ńfílóòpù tán bá lọ. Sọ̀mí náà ń gbọ́ nílé ọba lè gbọ́. Sọ̀mí, èmi yìí mo dẹ̀ ti wá ọba kan lọ ló gbúdọ̀ Ògbólú, wọ́n rò pé olóòṣà ni mí. Kí n máa lọ mi ò bọ́ bá ń lé, kí n dẹ̀ máa lọ làwọn kan bá sáré lọ sí inú ilé, náà bá lọ ń wówó wá fún mi, náà ń wówó wá fún mi. Nígbò yá, náà bá mówó náà wá, mo ní dákú kí ni kí n fi ṣe é. Mo ní báwọn ṣe ń fún àwọn olóòṣà nìyẹn. Mo lè ṣeun, òòṣà tèmi kò bá yẹn wá. Sọ̀mí náà ń gbọ́ lé ọba, ẹ jẹ́ bàbá ti ń sọ pé ìnira wà fáwọn ọba, ẹ jẹ́ ká wà àwọn tó ń fún wọn ní ìnira. Àwọn ìlú tán bá ti kóra wọn lé ọba, wọn lọ ń tọrọ làńlá súlàlá ń bẹ̀ ní. Bẹ́ẹ̀ ni mo ti wà ń jókòó rí lọ́dọ̀ onírìṣà. Lọ́ọ̀nìrìṣà, wọ́n máa tọrọ owó ní eléyìí bá dé ó fowó, eléyìí ìṣòro dé bá ẹjọ́. Ṣé modernization ló tún mú yẹn wá máa lọ tọrọ owó kiri lọ́wọ́ ọba? Ní fún ọba, bẹ́ẹ̀ bá dẹ̀ ní fún ọba, ẹ tún máa lọ ní wọ́n ní lára. Ẹ dákun, ìbéèrè mi kìíní yìí nìyẹn o. Ṣé modernization àwọn ọba wọ̀nyí káwọn ìlú máa ṣe làńlá súlàlá ń bẹ̀ kán máa tọrọ owó lọ́wọ́ ọba? Ṣé ìyẹn wà nù tí a máa fi sí constitution? Tó ti yé yín pé àwọn ọba o tí ìṣòro bá ti dé, kan dorí kọ̀dọ̀ Aláàfin kán máa lọ wówó gbà. So first question mi nìyẹn. Ẹ jẹ́ kémi dúró ń bẹ̀ yẹn lọ tó rọ̀rọ̀ pọ̀ o. Èmi tí gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ní ká kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tó ti wọ́. Àwọn ọba wọ̀nyí Sọ̀mí là ń gbọ́ nílé wọn tẹ́lẹ̀. Wọ́n gba gbogbo ilẹ̀ tó wà lábẹ́ wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ilẹ̀. Wọ́n ní 5% àbí nǹkan náà sọ́ọ̀sì. Àwọn tó ń mánéjì ẹ̀. Mo dẹ̀ ti rí tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi sọ. Mo ti ródì àwọn ọba wa ẹ̀ tí sọ. Mo ti rí àwọn tó láwọn ìyá aládùúrà, wọ́n kàn máa sọ̀rọ̀ sáwọn ọba ẹni tó rán lówó. Mo ti rí ibi tí wọ́n ti láwọn pé odidi Awùjalẹ̀ kó wá sí ṣọ́ọ̀ṣì. Odidi Awùjalẹ̀ kó wá sí ṣọ́ọ̀ṣì. Odidi Awùjalẹ̀. Kábíyèsí o, Awùjalẹ̀ ṣe òdójú tì wá. He never came. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó yé wa, apart from gbogbo political, àwa tá a jẹ́ Yorùbá, a fún àwọn ọba wọ̀nyí ní ọwọ́. Ó máa ń bí mi nú ni. Wọ́n á náà fẹ́ ṣe pàdé kan, wọ́n á wá ránṣẹ́ sáláàfin, wọ́n á ní kó máa rojọ́ dídí Aláàfin. Ṣé wọ́n lè Awùjalẹ̀ ò tiẹ̀ ní dáhùn ọdún ẹ má bínú kò ní dáhùn? Torí wípé kò ṣeé ṣe tí èèyàn bá gẹ́gẹ́ bá a ṣe bá. I want you to tell me what is wrong tí àwọn ìlú bẹ́ẹ̀ wà l'Amẹ́ríkà, bẹ́ẹ̀ wà ní Timbuktu, tẹ bá ní ìṣòro ẹ̀yàn lára yín kẹlọ́rọ́ Aláàfin nínú pálásì ẹ̀. Ẹ wá pa Aláàfin jókòó, ẹ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Kí ló yẹ tó ń gbé sórí igi? Kí ló yẹ tó rí àwa? Ẹ dákun, ṣé ìyẹn la fẹ́ ní ọba modernization? Ṣé ìyẹn la fẹ́? Ipò ọwọ́ ní ọba o. Kò sẹ́ni náà tó lè pe Queen of England jókòó ní ìtí ẹ̀rẹ́ tó jẹ́ tó máa ní kó máa béèrè question lọ́wọ́ ẹ̀. Where is Yorùbá not united? Yes, Gẹ̀ẹ́sì not united. Ọ̀rọ̀ àwọn olóṣèlú nìyẹn. Kí ló kan Queen pẹ̀lú Gẹ̀ẹ́sì is not united? Kí ló kàn? So ẹ jẹ́ ká wò lọ́tún, ẹ jẹ́ ká wò lósì. Àwọn ìṣòro tí ìlú ń dálẹ̀ sí ọba lọ́rùn, wọ́n ti níṣòro tí wọ́n rẹ́dì. Ló ti yẹ yín, wọ́n tún dákun. So 2 questions there. Modernization tá a fẹ́ fáwọn ọba yìí. Ṣé kọ́ máa lọ tọrọ owó ńlá lọ́wọ́ wọn is part of the new deal? Number 2, àwọn obìnrin tó láwọn fẹ́ máa jọba lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lóbìnrin ò lè bá wọn sùn. Ìta gbọ́ nìyẹn. Ṣé wọ́n lè mú mọ́ra? Àbí báwo ní? Ẹ jẹ́ ká bíra wa, a lè torí pé a fẹ́ modernize. Ní ilẹ̀ Yorùbá, àwa obìnrin kan àṣọ obìnrin mọ́ ọkùnrin ni wá. Bẹ́ẹ̀ ni,
Therefore, ìbéèrè méjì nìyẹn. Mi ní tí ìfẹ́ kí ìdáhùn wá. Tábára àwọn tó fẹ́ béèrè ìbéèrè ní àṣálẹ́ tá a wà lọ́dọ̀ tèmi ní bíbá ẹ dákun. ń ṣe ó ní bọ́n ṣe máa ń yọwọ́ lórí kinní kan bẹ̀ ẹ yọwọ́ yín sókè. No, èmi náà dẹ̀ tún lè pè yín tí bá ti ń wo orúkọ yín. Ìbéèrè méjì yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè. Ṣé kábíyèsí Ọ̀ràngún ni wọ́n máa bá dá mi lóhùn ní? Torí àwọn ni mo kọ́ fẹ́ bí. Kábíyèsí ṣé làálàá wà nínú modernization? Kábíyèsí o. Kábíyèsí. Jẹ́ kábíyèsí gbọ́ mi báyìí. I hope I haven't muted him. Kábíyèsí, please unmute yourself o. Aláyélúwà. Mo ń try láti wò bóyá wọ́n wà níbẹ̀. Ó dáa. Kábíyèsí o. Kábíyèsí, can you hear me? Please unmute yourself. You have not unmuted yourself. Please unmute yourself. Let me hear your question. Yes. Ẹ jọ̀ọ́ kábíyèsí. Mo ní ṣé káwọn ìlú máa ṣe làǹlà súlàǹlà lọ́wọ́ ọba? Ṣé is part of the new modernization? Mo dúpẹ́ èmi gẹ́gẹ́ bí Ọ̀ràngún mo dúpẹ́ lọ́wọ́ Olúwa pé mo ṣẹ̀kúrò ní kíláàsì ni. Àwọn àṣà wa kan a máa ń ṣe orò ọdún Ọ̀ràngún ni for 16 days. Ara nǹkan tá a máa ṣe gbà yẹn ni a máa ká ẹ̀ka. Nígbà tó wá di ọdún náà pátápátá Ọ̀ràngún máa kúrò ní ààfin, ó máa lọ sí ilé ọ̀dọ́dẹ. Gbogbo ẹ̀ ni mò ń ṣe pátápátá. Gbogbo ẹ̀ ni mò ń ṣe pátápátá. Láti dúpẹ́ lọ́wọ́ Olúwa pé mi ìwà lè má ṣe é nítorí pé ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀kọ́ wà ń bẹ̀. Ó fi yé mi pé àwọn baba ńlá wa ẹ má jẹ́ ká sá fún àwọn kankan. Gbọ́ àwọn nǹkan tí ò bá bá ayé òde òní lọ, ó di dandan pé a lè ṣe é. Erelú mo sọ fún yín lẹ́ǹkan. Obìnrin tó wà ní ìhòòhò ló máa ń gbóúnjẹ fún Ọ̀ràngún. Erelú ṣé tí ń bá dán wò ṣé ẹ̀ nílé mi kúrò láàfin. Kábíyèsí, mo rò pé ìbéèrè mi yẹn ò yé yín o. Kábíyèsí, ìbéèrè mi yẹn ò yé yín, Kábíyèsí. My question. Yes, please. See, indigenous of towns, they go into the palaces expecting the Kábíyèsís to give them money. Oh, it's not fair, it's not right. Exactly. It's not. That's the Right. question. I keep saying, mo máa ń lo àpèjúwe kan fún àwọn ọmọ mi. Mo ní àmì ọ̀sẹ̀ tó kọjá torí wọn ò tiẹ̀ àwọn ọmọ wa ò pé wọ́n máa ń tọ́jú ọba mọ́. Ó wá ń jẹ́ kí àwọn ọba wàhálà ọba dẹ̀ pọ̀. Àwọn kan wà tó ṣe pé iṣẹ́ wa ni ẹ̀tọ́ wa ni nínú ìlú mi ní ìlú Òkè Láọ̀ràn. Àwọn arúgbó ó ní nǹkan tí máa ń ṣe fún wọn lọ́dọọdún. Àwọn tí ìyà bá ń jẹ, àwọn tí ìyà ń jẹ, àwọn ni pé abirùn. Ẹ̀tọ́ mi ni láti tọ́jú wọn agbára. And you are 80 and above. These are elders of the community. These are people that have served the community in the past. Ó mi, ó tẹ́ mi lọ́rùn láti lè ṣe gbogbo orú nǹkan báyìí. Ṣùgbọ́n wá rí àwọn ọ̀dọ́ wa tó wá dé àkábẹ̀sí nípadà ní ìrúpadà èrì jẹ, ó yọ àbí òyọ. Màá ní ṣé ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ bẹ́ẹ̀ fún mi, àbó yẹ kẹ́ fún mi ní nǹkan. Mo wá ń bẹ gbogbo àwọn èèyàn wa, wọ́n máa ń tọ́jú ọba ni o. Àṣà wa pé sọ̀kalẹ̀ la máa ń bá láàfin, a kì í wù mí. Mo wù mí pé ká padà sí kí ẹ̀tọ́ àṣà wa ní tí owó bá pọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àwa ọba kan pé ní pé kọ́ba má lọ sọ́dọ̀ gómìnà, kọ́ba má lọ sọ́dọ̀ kínní kan. Kábíyèsí Àwùjalẹ̀ ti fún wa ní template yẹn, and we commend the Ìjẹ̀bú elites
we commend the Ijebu elite for totally supporting Kabiyesi. And again, Kabiyesi don't support her because Tebaka Wujale, which I read it and is a book that I don't joke with. Ọba náà láti múra jẹ́, ọba ò gbọ́dọ̀ ṣọ̀lẹ, ọba ò gbọ́dọ̀ sọ pé ẹnìkan ń bọ̀ láti wá fún un ní nǹkan, ṣùgbọ́n ọba gbọ́dọ̀ mọ̀ pé ọba lòun. Erelu ó ṣe pàtàkì fún àwọn pé ẹ ti ẹ̀ bá tójú àwọn bàbá. Iṣẹ́ àwọn ọba ogunlọ́gọ̀ àwọn ọba iṣẹ́ wọn pọ̀ gan. Ẹ ṣe gan. Ẹ ṣé Kábíyèsí. Now I'm going to go to the next question. Àwọn torí pé Ọ̀yọ́ ni mo mọ̀ tí Àjìún ti jọba rí. Now màá fẹ́ kí àwọn bàbá wa ọmọọba Aládìgbòlú kan sọ sí pé wọ́n máa táwọn kan bá lọ sí ilé ọba Kábíyèsí kan tán bá fún wọn lówó, wọ́n á tún máa bú wọn. Wọ́n máa bú wọn, wọ́n á náà fún wọn lówó yẹn kan. Now táwọn obìnrin wọ̀nyí tán fẹ́ máa jọba, tán fẹ́ jọba, ẹ dákun ẹ bá wa dá sọ̀rọ̀ náà.